Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Ṣé rí iṣẹ́ ìwọ́jú tẹ wá jẹ́ àdúródè wọn ibi wọn máa wá ṣùgbọ́n nípẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé wọ́n ti wọ́n ṣe sí wa. Ẹ ń bá àkàndá ṣiṣẹ́ àkàndá lè ń bá ṣiṣẹ́ o àkàndá lè ń bá ṣiṣẹ́ àkàndá ẹ̀dá ni Ọlọ́run dá wọn bẹ́ẹ̀ Ọlọ́run máa ń sa ẹ̀sà sí ọ̀pọ̀lọpọ̀ lára oríṣiríṣi ẹ̀sà lọ́lọ́run fi ń sa ẹ̀sà sí ọ̀ lára ohun tẹ́lẹ̀ tó ṣe láṣẹ tẹ́ ẹlòmíà ṣe láṣẹ kiri oníkálukú ó ní àyànmọ́ ẹ̀ láyé o àtẹ́wọ́ labálà àmẹ́nukọ́ o kò dẹ̀ jẹ́ kan náà gbogbo ìlà tó wà lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú tó rí oníkálukú gbé wá ṣe rí aṣíwájú tẹ̀ ń bá ṣiṣẹ́ olóṣèlú ni wọ́n aṣíwájú ni wọ́n ṣùgbọ́n ẹja fọ̀rọ̀ òṣèlú lẹ̀ ẹni tó jẹ́ àkàndá ni wọ́n o mo máa ń wọ̀ wọ́n lókè ìgbà àkàndá ni wọ́n torí pé láti ìgbà tó lọ́wọ́ ti gbé wọn dé ibẹ̀ yẹn Ọlọ́run kẹ́ wọn Ọlọ́run sì kẹ́ wọn títí dọ̀la ayé sì jẹun wọn ó sì jẹun ọ̀rọ̀ wọn lẹ́nu ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́tọ́jọ́ ṣe gómìnà o ayé ò tẹ́ gbúrẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti dìde lára wọn lọ́lọ́run ti lóore ọ̀fẹ́ láti dìde lára wọn ọ̀pọ̀lọpọ̀ kí wá ní ìwọ́n ṣe ní ayé téèyàn bá ti lè dìde lára ẹ̀ tábàríkà máa kà méní méjì ọ̀pọ̀lọpọ̀ ti dìde lára wọn tábàkà ilẹ̀ àkún ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú wọn ní kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú wọn ní kẹ́ máa ṣe ilẹ̀ káàró òjìrè ó láti tò tílẹ̀ káàró òjìrè bá ti tò ilẹ̀ Nàìjíríà máa tò ṣẹ́rí òfàfà ẹni fẹ́ kó fa eré wá fún ní orí ní káàró òjìrè o òfàfà tó máa fà wá kò tí ì ṣàdúrà yẹn pẹ̀lú àwọn aláṣẹ kù mí wípé òfàfà yẹn a máa tọ̀ sójú kan àwa àrùn ni tá a bá ti tọ̀ sójú kan báyìí máa ń rú ní. tí ò bá sí ìkálọ̀ fún tí ò sí ìkálọ̀ sí òun máa dábọ̀ ni òun máa ń pè ní èjìká tí èjìká ò ṣe jẹ́ kí aṣọ dábọ̀ lára ní agbára Ọlọ́run ló mọ̀ rè gbogbo àtàwọn iláyé àmàlẹ́ ń ṣe eré o. àṣírí orúkọ òfin tí ó ní orúkọ nítorí ètò ẹ̀ ní òṣèlú kẹ́kẹ́ ṣe ètò orúkọ àṣírí òkè òfin tí ó kó nítorí ètò òkè òfin kẹ́kẹ́ ṣe ètò orúkọ àṣírí atare òfin tí ó ju atare kí atare òfin tí ó ní iye ní òṣìṣọ́ba oníṣẹ́ òkú àyẹ̀wò àyí ọba ìgbàlá ló pè é lè mú wọn náà ní jẹ́ òògùn àti àgbàgbà mẹ́ta bẹ́ẹ̀ fi òkú ọ̀hún mú tẹ̀sán yéta ọba ìgbàlá ìwọ náà nìkan nú ẹ̀ òògùn àbẹ̀wò ó pè é lè mú tó bá dáwọ́ lé àwọn ọmọ ìṣe rẹ̀ ọba dúró ló pè é ọba dúró ló pè é ọba dúró òun náà ní ọba tó wọn lóbìnrin òun ní ajániwáyé òun ní Olódùmarè tí ó ń ṣẹ̀dá òun abẹ́ta olóńtayé o olóńtayé olóńyọrí onídúródé orí àfẹ́sí Olódùmarè ló tayé bẹ́ẹ̀ orí ọ̀ṣẹ́ ní ẹgbẹ́rún ọba Olódùmarè orí yóò ní bíbà olùkọ́ni lọ́wọ́ ń pẹ́ fún orúkọ ní òní bàjẹ́ Olódùmarè tí ó sì yé Olódùmarè òkú àlẹ́ òun ẹ̀ẹ́dì tẹ́ báyìí láyà ẹ̀ẹ́dì tí báyìí láyà ọba tẹ̀yẹ̀lá ló pè é owó náà nìkẹta ọba tẹ̀yẹ̀lá ló pè é ọba tẹ̀yẹ̀lá ló ní kọjá pé ẹ̀ nínú òṣìṣẹ́ tó ń torí orílẹ̀ ló ló ń kọ́ ìgbà láàrin àdíjà ayé àti ìgbàgbọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ tó ń torí orílẹ̀ àti ìgbàgbọ́ wú akóyè ní tó òṣù ọ̀ṣẹ́ ẹgbẹ́ ọlọ́run nígbà yìí ó ní kí àpèjọ tẹ̀ lọ́wọ́ ó ní kí àpèjọ tẹ̀ lọ́wọ́ àwọn olùkọ́ Ọlọ́run nígbà yìí òun ló ń ṣiṣẹ́ pọ̀ ní gbogbo ìgbà oníṣẹ́láyè ọ̀gbọ́n àgbà. Thank you.
Kábíyèsí, èsì pẹ̀lú ọ̀rọ̀ ó gbà gbogbo ẹ̀yìn kábíyèsí. Wọ́n gbèdá ẹ̀yẹ máa kà ní ìkọ̀ọ̀kan ẹ̀bùrìdùn. Gbogbo àwọn ọ̀rẹ́ mi ló wà lọ. Bàbá àdúrà ní àgbà. Àdúrà ní àgbà. Ọdúnmọ́, ọdúnpẹ́, ó ti rìn díẹ̀ pé ilé káyé ní ẹ̀ ó kó ẹyin lọ́balọ́ba tí bá ní ní máa kà yìí ilé àtúntò síbí. Mo pè é ọ̀rọ̀pọ̀. Ọjọ́ alẹ́ ní láàárọ̀ ní ṣe ń dá sọ́sàn yẹn ń dùn. Ọlọ́run ní jẹ́ kí alẹ́ kọ̀rọ̀ fún yín. Ìdúpẹ́ ìpè ẹni sùúrù àti àárọ̀. Ìpè pé ọ̀pọ̀lọpọ̀ aago mẹ́sàn-án rẹ̀ ti dé bí pèsè nìyẹn. Láti gbà wọn bẹ́ẹ̀. Aago tẹ́mi pẹ̀lú wọn dá ọdún. Ẹ̀lẹ́bà ọ̀nà ìsàájú àṣẹ́nìyàn tó ìpọ̀lọ̀ tuntun yìí. Wọ́n ti dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Tó bá ní iye ọba tí máa bá bínú. Màálù síbẹ̀. Àwọn ọmọ yín náà á sórí rẹ̀. Kò ní balẹ̀. Ẹ̀jọ̀. Ọmọ náà tí wọ́n á sọ̀rọ̀ lẹ́yìn ọ̀nà ìdúrà yín. Àdúrà gbogbo ẹ̀yin tẹ́ wà lóyè. Gbogbo ẹ̀yin orí adé tẹ́ wà lóyè. Tẹ́lẹ̀ ló ti gbà ọ̀kẹ́rìsà. Ọlọ́run lójú tì í. Ẹ̀yin tẹ́ ẹ̀yin kò lẹ̀ bọ̀. Gbé abáwọn sáré nínú fix. A lọ káàkiri ní 2013 agbolówó Buhari alákùnrin yẹn ní general ní ayájá general fún wa adúrótì ọdún 2015 ọ̀wọ́lé adẹ̀dúrótì ní 2019 ọ̀wọ́lé ẹgbẹ́ constitution ló ní pé ọdún mẹ́jọ ọdún mẹ́rin tó bá ti ṣẹ́kẹ́lì ó jẹ́ ọdún mẹ́jọ palẹ̀ mọ́. Káwọn nínú náà lọ́dún rẹ̀. Ẹ̀yin lẹ́yìn máa ń sọ pé àpèmọ́ra ẹni. Là ń pè tèmi kiri. Là ń pè tèmi kiri. Wọ́n gbé ilé ń sìn. Ọmọ àti ó gbé ilẹ̀. Ẹ má gbé ilẹ̀ o. Ẹ gbé wá bí o.
fún àwọn bàbá wa ní ọmọ ìjọ yẹn mọ́ torí ohun bíi látàárọ̀ náà tó wà níbí. Èmi ń sọ pé ọmọ gbélé wọn fi mi lómi lọ́wọ́ mi. Ìwádìí ẹ̀yìn jágbà. Ọ̀dọ̀ yín náà sóò ẹ̀yin bàbá wa tẹ́ bá gbọ́ pọ̀ tẹ́ dúró pé ẹ̀dúró náà má gbé kọjá ní olùbàdàn. Asiwaju ti sáájì lóye. Bàbá tí ní máa gbé kọjá ní olùbàdàn. Ká má bọ̀ ìyàpínlẹ̀ kọ̀ ká tètè múra sí ìka béèrè. Tí ọ̀rọ̀ níbi sábà sọ̀rọ̀, káwọn sọ̀rọ̀, Dáwùjáde sọ̀rọ̀, Tọ́wá sọ̀rọ̀, Àkáríkò sọ̀rọ̀, ó pẹ̀lú ọmọ kan náà tẹ́ fún nǹkan sí. Ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ wa pé àìfẹ̀sọ̀ kébò sí mi ò ṣe é jó sí kára fẹ̀sọ̀ ṣe àbẹ̀rẹ̀ pírẹsidẹ́ǹsì yìí lọ́wọ́ wa wọn gbọ́dọ̀ gbé kọjá wa wọn gbélé wa lọ́wọ́ èmi ní ẹ̀fẹ́ gbà. Ọlọ́run tó fi sí ipò àgbà kò ní já yín bọ́ kò ní fi kú yín. Ṣé wá bèrè ìyẹn lọ? Ó fẹ́ ṣe President of Federal Republic of Nigeria. Ẹ ṣàánú mi, ẹ fún mi ládùúrà, ẹ fàṣẹ sí ọgbà. Ó ti ṣe é ṣe Sátidé tó kọjá yìí ẹ ṣe nomination gbogbo àyà àwọn tá a farapọ̀ yìí ló já tó. Màmá níbi ló dé ìbò tí ìbẹ̀rẹ̀ ẹ̀ yìnbọn. Ọ̀kẹ́rẹ́ mélòó lẹ wá pa? Àwọn adúgbò fún ẹ̀yin lọ́kàlọ́kà, ẹ̀yin olóyè, tẹ́ ẹ dúró tẹ́ bá kàrí sọ̀rọ̀, pé tó bá gbọ́ pàwọ̀, ẹ̀rọ ló fi sọ̀rọ̀. Pé ẹ̀yin lẹ́ ìlú, ẹ̀yin lẹ́ mọ ìlú, ẹ̀yin lẹ́ fi àdúrà
lẹ́ẹ̀fi tẹ́lẹ̀ ìlú lẹ́ẹ̀fi tẹ́ gbogbo àwọn àyíká yìí ẹ ṣe púpọ̀ ojú tí ò sí ẹgbẹ́ wa tí ò sí oyè tọ́lá ojú ò ní sí ẹgbẹ́ wa. ọmọ ní ajá máa torí rẹ ojú ò ní sí ni o inú inú ní gbàgbé o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.